mo tún kí yín ẹ̀yin olùgbọ́ wa nílé lóko àti ní gbogbo ibi tí ẹ ti láǹfààní láti máa wò wá. Ojú tó fi tẹ́ fi ń wò wá ò tún ní fọ́ láéláé, tí yín ò sì ní di. Bí ẹ bá gbàgbé, mo ní a tẹ̀síwájú láti wo ibo gan ni àwọn Igbo ti wà, torí pé wọ́n pìtàn, wọ́n sọ oríṣiríṣi. Ẹ sì rí i pé ìtàn wọn gan kò faramọ́ra. Kí ni ìtàn tí àwọn gan ń pa? Mo sì rọ̀ wá ẹ jọ̀ọ́ látòní lọ gbogbo ọmọ òtù òjíire. Igbo yàtọ̀ sí Ìgbò, ẹ̀yà wa kan ní Ìgbò. Bá a ṣe ní Èkìtì, ta ní Ọ̀yọ́, ta ní Àwórì, ta ní Ọ̀wọ̀, Ìgbómìnà, bẹ́ẹ̀ la ní ẹ̀yà Ìgbò. Ìlàjẹ ni wọ́n wà, wọn ò sí ní Erémi lọ́hùn-ún, wọ́n sì ní ọba Olú Ìgbò, Olúgbò, bí a ṣe ní Olúbàdàn, Olúwo, bẹ́ẹ̀ la ní Olúgbò. Ṣé rí i pé ó bára mu? Ìwọ̀n sọ pé Òbí of Ìgbò. A kì í jẹ́ Ìgbò. Ìgbò ní ìran wa ó wà ní Ìlàjẹ. Ìgbò òun jìnnà, wọ́n jìnnà síra wọn. Kò sí èyí tí mi ò lè rí ní méjèèjì. Lónìí kí ni ìtàn àwọn Ìgbò ti sọ? Ìtàn wọn pín sí ọ̀nà bíi mẹ́ta. Èkíní ni the oral tradition and the myth tó sọ wípé Ari oníṣúkú Olódùmarè ló rán sí ayé. Ari wá rọ̀ ní ojú ọ̀run, ilé ayé wà ní bí àbàtà máàchì. Ari wá béèrè fún ìrànlọ́wọ́ Olódùmarè. Chúkú lọ́dọ̀ tiwọn tí mo lè fi wé ni o, tí mo lè fi wé kì í ṣe àwọn Olódùmarè o, tí mo lè fi wé àfiwé tí mo lè fi wé nínú ohun tó yé èmi. Ó sì fún láṣẹ láti dá ilé ayé. Ari wá fẹ́ ìyàwó, wọn ò sọ bí tó ti rí ìyàwó fún wa, torí pé wọ́n lòun lọ dá ayé, tẹ́ ẹ bá tẹ̀lé o bí wọ́n ṣe wí o. Ṣé ẹ mọ̀ pé ìtàn wọn ni kì í ṣe ìtàn tèmi. Ohun tèmi ń ṣe báyìí ni pé ní káwùsá mọ̀ sùn rárá, ó mọ̀ fi kìyà wa kí wọ́n fọwọ́ mú ìtàn wọn bó ṣe yé wọn bí wọ́n ṣe fẹ́, káwa náà fọwọ́ mú ìtàn wa. Ṣé rí tí kìnìún tó bá lóun fẹ́ lọ ṣe ọdẹ nísàlẹ̀ odò, àrò gidigba ó jẹ́ kó mọ̀ pé ọba pé méjì o. Lóòótọ́ ọba ní kìnìún lórí ilẹ̀, ṣùgbọ́n tó bá dé sàlẹ̀ odò ẹ jọ̀ọ́ torí Ọlọ́run kó ní kálukú kó gbébi tí Ọlọ́run bá fi sí. Olódùmarè ti pín wa, ó sì fi òǹkálùkù sáàyè ẹ̀. Ó wá fẹ́ ìyàwó tó fẹ́ yìí ló bí ọmọ mẹ́rin. Ọmọ kìíní òun ni Ágù, òun ló dá ìlú tí a ń pè ní Ágùlérí sílẹ̀. Ọmọ kejì ni Nérì, ọmọ kẹta ni Akwa, ọmọ kẹta ni Onitsha. Níbo ni wọ́n ti dárúkọ Oduduwa mi? Níbo ni wọ́n ti dárúkọ Ọbàtálá? Ìtàn wọn kan nìyẹn o. Ìtàn wọn kejì tún á dáhùn wípé ọmọ Ísírẹ́lì làwọn o, ẹ̀yà Júù làwọn, pé wọ́n ń pe kíní kan ní reverse migration. Àwọn ti lọ láti bí láti lọ dá ilẹ̀ Ísírẹ́lì lẹ̀, àwọn tó wá padà síbi tí àwọn wà yìí. Ó lè rí bẹ́ẹ̀, ó lè mọ́ rí bẹ́ẹ̀. Ṣé ẹ mọ̀ pé mi ì ṣe Ìgbò? Yóò sì burú kí n wá dìde kí n sọ pé kò rí bẹ́ẹ̀. Mi ì ṣe Júù, mi ì sì ṣe Ìgbò. Àti wá dìde mi sọ pé kò rí bẹ́ẹ̀ bí ìgbéyàn kọjá yìí ẹ̀. Mi ò lè sọ bóyá bẹ́ẹ̀ lórí, bóyá bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n tí wọ́n wí lèmi ń sọ fún yín. Ẹ̀kẹta ni wípé wọ́n wá ní òrìṣà àwọn kan tí wọ́n ń pè ní Ndinaka, òun làwa jí gbé tá à ń pè ní Ọbàtálá. Bọ́bá rẹ̀ ní kágbàkọ́ rẹ̀ ni owó làdúró dúró létí odò tó máa fi tọ́ fọwọ́ láti bo síbo. Wọ́n ní òrìṣà yẹn ládàpè ńlá gbé tá a wá ń pè ní Ọbàtálá. Ndinaka ní òrìṣà ní ọ̀dọ̀ tiwọn. Kò rí bẹ́ẹ̀ o. Ìgbàgbọ́ Yorùbá nípa Ọbàtálá ni pé òun lolódùmarè dá láti mọ orí, láti mọ ọrùn, láti mọ èèyàn, tí Olódùmarè wá mí èmí ìyè sínú èèyàn. Ọbàtálá ò ní agbára láti fún èèyàn ní ẹ̀mí, ṣùgbọ́n ó ń ṣiṣẹ́ pẹ̀lú Olódùmarè ni wọ́n fi ń pè ní òrìṣà tó dá ojú, tó dá imú. Wọ́n ní aláṣẹ ọ̀gán múlẹ̀ rúru, afúnruru bí ọyẹ́, òsọ nìkan dígbà ọní. Ìgbàgbọ́ Yorùbá nìyẹn nípa Ọbàtálá. A sì gbé Ọbàtálá láti ibìkan wá sí ibìkan. Nínú ọ̀rọ̀ tí ọ̀jọ̀gbọ́n kan tí wọ́n sọ, mi ò ní dárúkọ wọn, wọ́n jẹ́ kó di mímọ̀ yìí pé Benin o àwọn làwọn ní kó tó di pé wọ́n lé àwọn kúrò ńbẹ̀, káwọn tó wá lọ dá àwọn ìlú sílẹ̀ káàkiri. Ìtàn míì tún nìyẹn. Ìtàn kan tó wá fi yé wa pé wọ́n ti wà tipẹ́, ṣùgbọ́n wọn kì í ṣe ẹ̀yà kan, ẹ̀yà tó lé ní 200 ni wọ́n, tó ní kálukú sì dúró ní ìsọ̀rí, àti wípé àwọn European, àwọn òyìnbó
amúnisìn ni wọ́n á kó gbogbo wọn pọ̀ tí wọ́n ń pè wọ́n ní Igbo. Orúkọ Igbo yìí gangan àti ìmọ̀bi tó ti ṣẹ̀ nítorí pé ẹni tó sọ yìí pé Ari Onichukwu rán kò sọ orúkọ tó pe àwọn tiẹ̀. Ṣé ẹ mọ̀ wípé lọ́dọ̀ tiwa ń bí gbogbo wa lọmọ Òtù Òjìrè Òtù Ifẹ̀ gbogbo wa ni. Bó ti wù ká wá tàn tó àbá sọ pé ibìkan l'Odùduwà ti wá, àbá ní ilé wa ni wọ́n bí Oòduà sí, àbá sọ pé àkọ́bí bàbá wa l'Oòduà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n gbogbo àṣà ìgbà gbogbo ọmọ Òtù Òjìrè tá à ń pè ní Yorùbá lónìí, gbogbo Yorùbá lónìí àtọ̀yọ́ àtèkìtì àtẹ̀gbá àtiwá àtàwo gbogbo alátìgbà yìí pé kí ni o Ilé-Ifẹ̀ ní ilé wa tí wọn ò rí bẹ́ẹ̀. Wọ́n pa oríṣiríṣi ìtàn, wọ́n sọ oríṣiríṣi nǹkan. Nínú ọ̀rọ̀ ti ọ̀jọ̀gbọ́n yẹn wọ́n sọ wípé ohun tá à ń pè ní reversed migration ló ṣẹlẹ̀. Àwọn kúrò nílé-Ifẹ̀ àwọn padà sí Ilé-Ifẹ̀ láti tún wá tún ètò ìjọba ṣe. Níbo lágboolé wọn ń fẹ̀? Kò sí ẹni náà tẹ́ dárúkọ tó jẹ́ alágbára tó ti Ilé-Ifẹ̀ kúrò tí ò ní ọ̀gbọ́n tàbí agboolé. Bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ àwọn Rẹ́mọ, gbogbo Rẹ́mọ a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ wọn o Ìrẹ́mọ ni wọ́n ti lọ. Àdúgbò kan wà ní Ìrẹ́mọ tí wọ́n ń pè ní Ìrẹ́mọ nílé-Ifẹ̀. Mo sì mọ̀gbà tí bàbá wa kábíyèsí Babátúndé Àkárìgbò Rẹ́mọ tí wọ́n wá sífẹ̀, wọ́n wá sí ilé wọn nílé Àká. Èmi ni mo wá ń kọ program lọ́jọ́ náà. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí yóò máa lọ bí ọdún bíi 6 ní wáì tí ò bá jù bẹ́ẹ̀ lọ. Wáì tí wọ́n dórí ìtẹ́ wọ́n wá. Bẹ́ẹ̀ la sì ti rí àwọn tó ti wá láti Rẹ́mọ sí Ilé-Ifẹ̀, àti rí àwọn tó ti wá láti Ìpókíà sí Ilé-Ifẹ̀, àti rí àwọn tó ti wá láti Èkìtì sí Ilé-Ifẹ̀ tí wọ́n sì ń jẹ́wọ́ pé ilé àwọn rè. Èmi ò tí ì rí Ìgbò tó wá sífẹ̀. Ẹ mọ́ gbàgbé Ìgbò yàtọ̀ sí Ìgbò. Olúgbò òun lọ́ba Ìgbò, ìran ọ̀sán gangan ọba Mákínní wọ́n ní Ilé-Ifẹ̀. Àwọn ló sì ní Ilégbò nínú ààfin, kì í ṣe ilé Ìgbò. Torí pé nínú ọ̀rọ̀ tí wọ́n ń sọ, mo ti ní mi ò ní dárúkọ ẹnikẹ́ni, nínú ọ̀rọ̀ tí wọ́n ń sọ ni pé nínú ààfin Ọ̀ọ̀ni gan o àwọn nílé síbẹ̀ tí wọ́n ń pè ní ilé Ìgbò, Ilégbò, Ilégbò, ilé Ìgbò ó yàtọ̀ sí ilé Ìgbò. Àsìgbọ́ tàbí àsìsọ ni, àsìpa ìtàn sí ni. Tí a bá dúró lórí wípé gbogbo ayé o Ifẹ̀ láti lọ tàgbà pé Ifẹ̀ lórí irun ayé tó tẹ̀ bá wà ń tẹ̀mú Ifẹ̀, Ilé-Ifẹ̀ ní orí irun ayé, ìlú àṣà ohun ìlú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bíbò bá sọ pé lára ayé làwọn náà sá wà, àwọn náà ti fẹ́ lọ, mo gbọ́ yẹn. Àkókò kan wà tí wọ́n sọ pé àwọn làwọn dọ́dún ajé lẹ̀ ní ibo síbo. Ẹ jẹ́ káwá fọba lé báyìí. Mo sọ nínú ètò tí mo ṣe gbẹ̀yìn pé archaeological discovery ó fi hàn pé Ilé-Ifẹ̀ ti wà ní ọ̀pọ̀lọpọ̀ ọdún ní tí àwọn archaeologists wọ́n ṣe. Èyí tí wọ́n ṣe gbẹ̀yìn ni wọ́n ṣe ní ọdún 2023 ṣebí 2025 la wà yìí. Ọdún méjì péré sẹ́yìn ni àwọn German archaeologists ni wọ́n wá sí ilé kan, agboolé kan tá à ń pè ní agboolé Ẹdùndẹ nílé-Ifẹ̀. Ohun tí wọ́n rí ń bẹ̀ láwọn iṣẹ́ ọnà, àkún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, nígbà tí wọ́n gbé wọ́n ló fi hàn wípé ó lé ní 4,000 ọdún tí wọ́n ti ń ṣiṣẹ́ àkún nílé-Ifẹ̀. Léyìí táwọn rí nìyẹn o, níbi tí wọ́n rìn mọ́ o, tí wọ́n rí máa agboolé kan ṣoṣo ni o, wọn ò rìn káàkiri. Ọ̀dà archaeological discovery tí wọ́n ṣe ní ilẹ̀ Ìgbò ó fi hàn wípé gbogbo ohun tí ó wà ń bẹ̀ tí wọ́n rí kò tí ì kọjá 1,000 ọdún. Ṣé ẹ wá rí ó dàbí ọ̀rọ̀ olórin yẹn, ó ní ọ̀rọ̀ ọjọ́ míì ní àbúrò ẹni bá lóun làgbà ẹni, ọ̀rọ̀ ọjọ́ míì ní. Nígbà tí archaeological discovery kan sọ pé 9,000 ọdún sẹ́yìn èèyàn ti ń gbé Ilé-Ifẹ̀, téèyí tí wọ́n ṣe lọ́dún méjì péré 1-2 years ago 1-2 tó ń fi hàn wípé ó lé 4,000 ọdún tí wọ́n ti ń ṣe glass bead. Tẹ́ bá sì rí nínú ètò ìwà kan mo sọ mu ní àwọn kan tí wọ́n ń ṣòwò láti Mali tí wọ́n ti wá ń ṣòwò ń fẹ̀ kí ni wọ́n wá glass bead. Àwọn ẹ̀yà kan wà lẹ́kọ̀ọ́ tá à ń pè ní ìmọ̀ta àyàyó, ọmọ asoko bí ẹni ṣẹkẹ, ọmọ apàtí bàbá lẹ̀kẹ̀. Glass bead ni bàbá ńlá wọn ṣe lọ láti Ilé-Ifẹ̀. Mo lọ ọbẹ̀ mo dé ìlú wọn, wọ́n mú mi káàkiri, àwọn náà ti wá sífẹ̀. Àwa rí archaeological discovery ní ilẹ̀ Ìgbò tó fi hàn pé gbogbo ohun tí ń jẹ́ Ìgbò wọ́n rìn láti wá o, wọ́n rìn látàwó o. Ṣé ẹ mọ̀ kí mo sọ mo ní èmi ò fẹ́ mọ púpọ̀ nínú ìtàn wọn láti máa sọ.
torí pé mi ì ṣe Igbo àti wàá máa sọ̀tàn Igbo ẹ rí i pé bí ìkọjá yìí ni ṣùgbọ́n èyí tó kàn mí ni pé láti fi hàn wípé ohun tí wọ́n kọ sínú ìwé yìí ó kù díẹ̀ káàtó wọ́n sì ń pe ìjọba àpapọ̀ kí wọ́n jọ̀ọ́ mo ń pe bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu mo fi orí adé bẹ̀yìn mo fi gbogbo ọmọ òtù òjìire bẹ̀yìn ìwé yìí ẹ má jẹ́ ó tẹ̀síwájú láti máa kọ́ni nítorí pé ohun tí wọ́n bá ti gbìn sí àwọn ọmọ wọn lọ́kàn láti ìsìn nípa ìtàn òtù òjìire tá a bá sọ òtù òjìire ó kàn yín ẹ̀yin Ìjẹ̀bú ó kàn Èkó eléyìí kì í sọ̀rọ̀ ìjà kí wọ́n fagilé ìwé yìí kí wọ́n má jẹ́ ó tẹ̀síwájú kí wọ́n fagilé ìtàn yìí kí wọ́n má jẹ́ ó tẹ̀síwájú kí wọ́n pìtàn wọn tí wọ́n bá fẹ́ mọ ìtàn wa kí wọ́n bi wá léèrè àmọ̀ tán wá a sì mọ ohun tá a gbàgbọ́ àmọ́ bá a ṣe jẹ́ ibi onílé bá sì fẹ́nu ọ̀nà sí òun làlejò ó gbà mo bẹ̀ gbogbo ẹ̀yin lọ́balọ́ba mo bẹ̀ gbogbo ẹ̀yin orí adé mo bẹ̀ gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú mo bẹ̀ gbogbo ẹ̀yin òpìtàn ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣọ́ra pẹ̀lú ìtàn tá a máa pa àkókò tá a wà yìí oníkálukú fẹ́ fi hàn kóun náà jẹ́ nǹkan mo máa ń sọ when you claim to be what you are not you will lose what you are I repeat when you claim to be what you are not you will lose what you are. ẹ̀yin bàbá wa àgbààgbà bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ ẹni ìgbé ayé ẹ̀ kún fún oore ọ̀fẹ́ àti àánú tó ga jù tẹ́nìkan ò tí ì rírú ẹ̀rí nílẹ̀ òtù òjìire ní Ọlọ́run dá yín sí ó nídìí o. ẹ̀yin ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ohun tó ti ṣẹlẹ̀ mo ka ìwé yín mo ní ìwé my watch mo ní part 1 2 3 nílé mo sì ká dáadáa ibẹ̀ ni mo ti máa ń kọ́ láti ọjọ́ tí n bá fẹ́ comment lórí ọ̀rọ̀ yín pé a man whose life is full of grace and favour. ó ka ìwé yín bàbá my word mo rí i pé tí ò bá sí oore ọ̀fẹ́ Ọlọ́run ẹni tó lè la ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́ ẹ là kọjá bẹ́ẹ̀ bá sì mẹ́ni tọ́lọ́run fún lóore ọ̀fẹ́ tó larú ń tẹ́ ẹ là kọjá ẹ jẹ́ mọ̀ kí n lè bò náà dúpẹ́ Ọlọ́run wa dá yín sí ọ̀rọ̀ lórí báyìí o bàbá wa bàbá Ìjẹ̀bú ọ̀dọ́lé mo sọ nínú ètò mi kan kí ni iṣẹ́ ọ̀dọ́lé láti tún létò ni o láti múlé dáa ni o lóòótọ́ àgbà ti dé ṣùgbọ́n ayé ti dayé ayélujára bẹ́ẹ̀ bá jókòó lójú kan kò sẹ́ni tẹ́ ẹ lè pè kò tí ì sọ́ba àwọn nílẹ̀ òtù òjìire kò tí ì sí olówó kò tí ì sí gbajúmọ̀ àwọn tẹ́ ẹ pè lórí ọ̀rọ̀ kan tí ò ní dìde ẹ̀yin bàbá wa Afẹ́nifẹ́re ọ̀rọ̀ lórí báyìí o eléyìí kì í ṣèjà o kì í ṣèjà wọ́n pè wá lórúkọ tá àjẹ́ bẹ́ẹ̀ náà ni ojú bẹ́ẹ̀ lọ Ọlọ́run ràn wá lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹ́ ń pè mí tẹ́ ń fọ̀rọ̀ lọ̀ wá tẹ́ ẹ̀ sì ń kọ́ wa adúpẹ́ o Ọlọ́run ó jẹ́ ó dára fún gbogbo wa ọkàn wọ́ balẹ̀ o ẹ má gbàgbé ìtàn Ọ̀rànmíyàn tá à ń bá a lọ á sọ ìtàn láti dàlúrú o tàbí láti ba nǹkan jẹ́ wọ́n kẹ́ ẹ lè mọ̀ wípé ìyá tó bí aṣọ òun náà ló bí ṣòkò ẹni ó lórí òun náà ló lọ ibì kan ò ní dé bá ńlẹ̀ òtù òjìire àlàáfíà Ọlọ́run là máa wà nígbà gbogbo ojú eré ọ̀gá ògbó bá wa gbé o lẹ́ẹ̀kan sí mo kí yín o èmi ń ti ń tòótọ́ ìtàn àti òwe Yorùbá ire o.